Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín lólùfẹ́ wa. Ẹ̀yin tí ẹ ti subscribe ẹ ṣé àdúpẹ́ o. Ẹ̀yin tí ẹ ń wò wá tí ẹ ti subscribe ẹ dákun ẹ má wò wá níran. Bá wa subscribe sórí ètò yìí. Ẹ share program yìí. Ẹ like. Ẹ comment. Níbikíbi tí ẹ bá ti ń wò wá lónìí. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi tí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín. Gbòrògbòdò ayé kò nílò fún àjò. Eléyìí tí mo mú wá fún wa lónìí ni ẹni tó bá ní ọdẹ orí. Báwo la ṣe ń tọ́jú ọdẹ orí? Kí ló ń pè lọ́dẹ orí? Ọdẹ orí ni pé kéèyàn máa dá sọ̀rọ̀. Kí ló máa ń fa ọdẹ orí yìí? Àìrórun sùn, kéèyàn má sùn. Ó máa ń fa kéèyàn ní ọdẹ orí. Àbí kéèyàn máa ó wọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́ ọ̀sìn níbi ìmúkúmu tá ń mu. Ẹlòmíì ti mu gbó, ti mu oríṣiríṣi nǹkan, ó ti yí lórí. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí àwọn nǹkan tí a mu yìí. Ẹ dákun kí lẹ̀ rí ibi tẹ́ ẹ̀ mu gan. Ní tó ń dara láàmú tí ò fún ara ní àlàáfíà. Olówó wa ń fowó rẹ̀ ra kú. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí nǹkan mímu o. Wèrè pọ̀ ta báyìí o. Wèrè sì dùn wò lọ́jà ni kò ṣeé bí lọ́mọ. Àtèmi àti ní ya wèrè tọmọtọmọ tẹ̀bí tará. Ẹni tó bá rí i pé ó ń ṣàmódi orí ẹ̀ ti ń yí. Orórun sùn yóò máa dásọ̀ lọ dásọ̀ bọ̀ ni. Ẹ gbìyànjú eléyìí. Ẹ ṣe fún un. Pẹ̀lú ògo Ọlọ́run. Pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ bá lè ṣiṣẹ́ yìí. Ẹ dúpẹ́. Ọmọ wa ò ní ya wèrè. Ọmọ wa ò ní ya wèrè. Ní ya wèrè. Ìyàwó wa ò ní ya wèrè. Ọkọ wa ò ní ya wèrè. Gbogbo ṣe ń jẹ́ ti Lédùmarè. Ìyẹnba tó kù tọ́dún yóò fi parí. Àtèmi àti yín ní sunkún lórí ọmọ. Ní sunkún lórí aya. Àwa ní sunkún lórí ara wa. Ní dẹni àkọlẹ̀bò. Ọdún yìí parí lọ o. Ẹ̀mí wa ò ní parí. Ẹni tó bá ní ká kú òní ò kọ́kọ́ kù. Àwa la máa rán àkọ́bí wọn níṣẹ́. Ẹni tó bá ń ro bírò ẹ̀yin fáǹsì mi tó ń ro bírò wá. Gbogbo tó ń rò sí wa kó mọ̀ jẹ́ tiẹ̀. Báwo la ṣe máa ṣe? Àgbo ẹni tó ní ọdẹ orí leléyìí. Bá mi lọ́wọ́ eku asín tútù tó pé. Tútù tó nífun nínú. Tó pé tó nífun nínú. Ẹ bá mi wá. Àti odidi atare kan pẹ̀lú òbú òtóyọ̀. A gé eku asín kéékèèké ní tútù. Eku asín tútù ni o. A gé kéékèèké ní tútù bẹ́ẹ̀ tìfún. A wá kó eku asín sínú ike ọlọ́mọrí kan. Ẹ bá mi wá odidi atare kan. A wá yín odidi atare kan sínú ike tá a kó asín yìí sí. Lẹ́yìn náà ẹ fi òbú òtóyọ̀ sí. Òbú òtóyọ̀ tó bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ. Ó dàbí iyọ̀ báyìí ni kì í ṣe iyọ̀. Ẹ lè fẹ́ ra òbú òtóyọ̀. A wá dá òbú òtóyọ̀ yìí á dà sí. Ẹ bá mi tú àdíẹ̀ yan lé lórí. Ẹ tútù sí. Ògùn dè. Ẹ dákun má gbàgbé láti subscribe sórí ètò yìí. Bá mi share program yìí. Ẹ bá mi like. Ẹ comment. Gbogbo ẹ̀yin tí ẹ ti subscribe ẹ ṣé o. Àpò sásámùrà kì í gbẹ. Ẹ ní wá owó tí o. Ẹ̀yin tí ẹ ti subscribe tí ẹ kàn wò wá náà. Ẹ̀yin náà ṣé o. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ dákun tá a fẹ́ náà ni pé bá wa subscribe. Ẹni pé kú sẹ́nà ni mo mórí ẹni yá. Ní tá à ń ṣe ìyàkọ̀ṣẹ́ nìkan tó ya fídíò. Ká tó ṣe gbogbo ẹ̀. Ká tó post. Àwọn náà fi àsìkò wálẹ̀ ni. Ṣé data tá ń lò tá a fi ń ṣe program ní ká sọ ni? Àbí ìtẹ́ ìfi ń wò wá? Ẹ dákun mo bẹ̀ yín. Ẹ subscribe. Ẹ share program wa. Ẹ máa like kó lè ka àwọn tí nǹkan ń ṣe lára. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí wa. Adíẹ̀ yẹn láwa dà sórí àwọn èròjà yìí. Bá ti wá pé ọjọ́ kẹta. Ògùn dé o.
ẹnikẹ́ni yẹn máa lo síbí kan ní alalẹ́ tó bá fẹ́ sùn, síbí kan ní alalẹ́ tó bá fẹ́ sùn, ẹ rí i pé orí yẹn ó pé wálé padà, orí tí ò pé yẹn tí ọpọlọ tó ti bẹ́ǹdì yẹn. Tẹ́ni yẹn bá mu àgbo yìí ní alalẹ́ lójoojúmọ́ pẹ̀lú ògo Ọlọ́run, orí yẹn ó straight padà, orí yẹn yóò straight. Orí ẹnikẹ́ni yẹn máa mu àgbo yìí ní alalẹ́, orí tí ó straight yẹn tó bẹ́ǹdì yẹn yóò straight padà, yóò máa sùn, orí yẹn ó máa settle díẹ̀díẹ̀. Síbí kan lẹ́ni yóò máa lò ní alalẹ́ o, ẹ má jẹ́ kó ju síbí kan lọ o, síbí kan ní alalẹ́ bí ó ṣe jẹ́ nìyẹn o. Ojú tẹ́ fi wò mí ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní di. Láàrin rí ń gbé sọnù bí kì í ṣe bí ọmọ. Ẹ lè fẹ́ pè mí, nọ́mbà tí ẹ máa pè mí sí ni 08039336675. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí wa. Ẹ dákun mo bẹ̀ yín, ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí, ẹ share program yìí, ẹ like, kí ẹ comment. Ó dàbọ̀.